هل لك سر عند الله بينك أنت وبين الله؟ هل لك صدقات تخفى لا يعلمها Ọba tí ń fẹ́ pé kí a máa dúpẹ́ fún òun, ọpẹ́ a máa dùn mọ́ Ọlọ́run pípọ̀. Ọba tí ń fẹ́ ọpẹ́ yìí, gbogbo yíyí ìgbà àti ọ̀ràn àṣẹ ọwọ́ ẹ̀ ló gbé wá. Gbogbo ohun tí ń jẹ́ agbára láyé, bó tilẹ̀ wù kí ẹ̀dá kó lágbára tó, abẹ́ ìjẹ́ agbára Ọlọ́run ni agbára ẹ̀ ó gbé wá títí àlùkìyámà fi dé. Ọba yìí ni ọba ṣèyí tó wù ú. Ọba ń pé bí mo ṣe fẹ́ ni, kò sẹ́ni tó yẹ̀ mí lọ́wọ́ ẹ̀ wò. Tí nǹkan bá ń dún láyé, àṣẹ Ọlọ́run ni. Tí ò bá dún mọ́ òun náà ni. Ihun tá a bá rí ń pé ń dùn mọ́ ni láyé pẹ̀lú ìyọ̀ǹda Ọlọ́run, kò bá tún dùn mọ́ òun náà ni. Títóbi fún Ọlọ́run ọba náà. Ajẹ́rìí ń pé ọba yìí ọba kan ṣoṣo ni. Ó ti já sí pé ajẹ́rìí ń pé Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam òjíṣẹ́ Ọlọ́run ni. Kí Ọlọ́run ọba àlekè ọlá kó bá wa kẹ́ Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam, òun àtàwọn ará ilé ẹ̀ láwọn ẹni tí wọ́n sin Ọlọ́run ọba pẹ̀lú ẹ̀, àti àwọn sàhábà rẹ̀ ní àtòkèdélẹ̀ wọn, àti gbogbo àwa tí a ń fẹ́ tí wá fi tẹ̀lé ti Ànábì wa Muhammad sallallahu alayhi wa sallam fi di ọjọ́ ẹ̀san. Khutba wa ti tèní yóò lọ lórí ìgbà àti àsìkò ọjọ́ ayé ọmọ èèyàn. Eré ẹ̀ ni ó lọ. Tá bá sọ pé ìgbà ó lọ, àsìkò òun náà lọ, ọjọ́ ayé ọmọ èèyàn òun náà lọ. Ìkíní, kejì, kẹta wọ́n wọnú ara wọn, wọ́n ṣàlàyé ara wọn. Ìgbà láyé, àsìkò òun ni iná, òun ni àlìjánnà. Ọjọ́ ayé òun lórí ire, òun lórí ibú. Ọjọ́ ayé la fi dàkúdà, ọjọ́ ayé la fi jẹ nìyí. Bí tó bá darí ọ̀pá ẹ̀ sí, ibẹ̀ ni ó ti jẹ. Ṣùgbọ́n ìgbà, bó ṣe máa ní gbólóhùn tó kéré yìí, tí mi pẹ̀lú yín tí à ń yí nínú ẹ̀, ojú owó kan ni tí a lè fi wé ojú owó tí mi pẹ̀lú yín kó káàkiri. Ìgbà àti àsìkò tá ń lò ọjọ́ ayé, ojú owó kan ni. Ó wíwo, ó tóbi, ó lọ́lá, ó pàtàkì ju ojú owó tí mi pẹ̀lú yín kó káàkiri ṣòwò náà. Tá bá wá sọ pé ojú owó mi ní, ẹ rí pé a máa ń dáàbò bò, a máa ń wá ìṣọ́ra fún, a máa ń kó síbi tó jìnnà, ń pé kí nǹkan kan kó má kàn sí ni, kó má kàn. Tí a bá yọ ná síbì kan sẹ́, bá fẹ́ ná síbì kan, a rí pé bí tá a fẹ́ ná sí yẹn, bí náà ṣe kí ni, ó ṣe pàtàkì, ó kọjá bẹ́ẹ̀. Lẹ́ni tí fi ń pàtàkì ojú owó náà, bó ti wá pàtàkì tó lẹ́mìí wa yìí, èmi pẹ̀lú ẹ̀ máa ń gbé ijọ́ kan á fi lè lọ o. Ọjọ́ ayé wa ó ṣe ojúlówó jùlọ lọ́nà o. Bá a ṣe ń ṣiṣẹ́ mi lọ yìí, èyí tó dájú tí ò sí èméjì ń bẹ, níjọ́ kan á dáwọ́lẹ̀ àgbọ̀sá kìíyàn tó dájú tí ò sí èméjì mẹ́. Ìgbà wo ni èmi pẹ̀lú ẹ̀ àmọ́? Ká wá sọ wípé a rí èèyàn kan láyé, ó ṣiṣẹ́,
Ọlọ́run fowó fi kẹ́, ó kówó jọ lówó tó pọ̀, ó kójọ débi ń pé apá tiẹ̀ náà ò ká mọ́. Ọlọ́run kí àwọn ẹlòmíì bẹ́ẹ̀, apá ò ká mọ́, kò mọ̀ ṣírò ẹ̀ mọ́, owó náà tún yí lọ́pọlọ. Gbogbo owó tó kójọ yẹn, ẹ rí i pé nínú àsìkò ló gbé kójọ, nínú ìgbà ló gbé kójọ, nínú ago ayé tó lò ló gbé kójọ. Bó ṣe wá gbìyànjú tó kójọ yẹn tó, kọ́lọ́run wá ní lágbájá ọmọ lágbájá àsìkò tó, wọ́n wá ń pọ̀ ká kú láti bọ́ sàkíyà wọn. Kó wá ní nísìnyí bí tọ́lọ́run gbé kẹ́mi dé gbogbo owó tí mo ní láyé pátá, ẹ pa owó náà pọ̀, ẹ kó fún màláíkà kú kó fi ta ijọ́ kan fún mi, wàláhì kò lè ríra. Ló fi ń tọ́ka sí pé ọjọ́ ayé àsìkò ó wọ́n ju ojú owó tàǹkù káàkiri lọ. Ẹ wá wò bá ṣe ṣàsìkò wa lénìí, ẹ wò bá ti ń ṣòwò wa lónìí, nǹkan ọ̀tọ̀ọ̀tọ̀ méjì. Àmọ́ àsìkò asọ́dí nǹkan ìyẹpẹrẹ àpapọ̀ àṣẹ bó ṣe wù wá, a sì gbà pé ń pọ́jú ayé náà ń lọ, bí ṣe ń lọ yẹn à ń súnmọ́ kí ni. Ibi tí mo lọ pọ̀ lóyún pé àsìkò ó ṣe kókó, ó ṣe pàtàkì. Níbi tó gbé pàtàkì dé, ẹ rí i pé Ọlọ́run ọba àlekí ọlá nínú Al-Qur'an kì í dédé fi nǹkan kan fi búra tí nǹkan náà bá pàtàkì. Àwa lè máa rò pé nǹkan lásán ni, tá a bá sọ lẹ́nu ká fi wàá fi sọ pé nǹkan lásán ni. Ṣùgbọ́n Ọlọ́run bá ń kọ́ tó bá ní pé kí ní pàtàkì fi máa búra. Ọlọ́run sọ fún Ànábì wa Muhammad sallallahu alaihi wasallam, ó ní wal asr, àjọ ń ta ni. Ẹgbẹ́ náà asr ad-dahr, ìgbà. Àbí àsìkò kan tí àwọn àfáà ṣàlẹ́ṣà ń pé èrò Ọlọ́run pọ̀lú ẹni àsìkò asr ìyálẹ̀, àsìkò tí òru ti ń lọ bí tó fẹ́ wọ̀. Tọ́lọ́run fi búra yẹn, ihun tó pàtàkì ni. Àwọn àfáà wá ní tó bá rí láyé ń kọ́ Ọlọ́run bá fi búra láyé, nǹkan náà pàtàkì ni. Dẹ́tí inú kò gbọ́hun tó fẹ́ wáyé lẹ́yìn. Ọlọ́run wá ní innal insana lafi khusr. Ọlọ́run ní gbogbo yín pátá láyé inú òfò lẹ́gbẹ̀rà, inú àdánù. Bó ti kò ní owó tó kò ní nǹkan kan tó kò nọ́lá tó kò nípò, wallahi inú òkú fi hàn. Àyàfi ta ni illa alladhina amanu wa amilus salihat. Ó nìkan àwọn tó pè mí Ọlọ́run ọba gbọ́ nínú ọkàn, wọ́n jura wọn lẹ̀ fún mi gbogbo gbèsè ayé wọn, tèmi náà fi ṣe. Àwọn nìkan ni mo yọ kó nínú òfò àti àdánù láyé. Wa amilus salihat, wọ́n tún wá ń fi ṣe dáadáa fi tẹ̀lé ìgbàgbọ́ tí fi ń jẹ́rìí pé wọ́n ní ìgbàgbọ́ tòótọ́. Torí pé ọ̀tọ̀ ni ká fẹnu sọ, ọ̀tọ̀ ni kí ṣe ọwọ́ wa kó jẹ́rìí ohun tí a fẹnu fi sọ. Kò wá ní jásí pé ìgbàgbọ́ kò ń lásán. Ẹ rí i pé ojúlówó ọ̀rọ̀ Ọlọ́run sọ fún wa, ojúlówó ọ̀rọ̀ tó ní wáàsí bá a sọ nǹkan kan mọ́ta ní dèdè kákí òun, wáàsí ti dá báyìí lónìí. Èyí tó ṣẹ́kù ní pé mi pọ̀ lóyún kí ló kàn nípa àsìkò. Ó wáyé ńjọ́ kan, àfáà wa àgbà Fudayl rahmatullahi alayhi, ó pàdé ọmọdékùnrin kan, ó wá ní kam atatka mina dunya, ọjọ́ ayé ẹ̀ tí ó lò, ọdún kìí ló ń lò láyé nísìn. Ó ní 60 aman, ó ní ó di 60 tí òun ní láyé. Ní wọ́n sọ fún pé láti 60 ló ti ń rìn ìrìn àjò àti lọ bá Ọlọ́run ọba ẹ̀, ò tí débẹ̀. Gbọ́dọ̀ dá o. Àti 60 ló ti ń rìn láti lọ bá Ọlọ́run, ò tí dọ́dọ̀ Ọlọ́run. Wọ́n ní àmọ́ ó fi súnmọ́. Ẹni tán sọ̀rọ̀ yìí fún eré ẹ̀ta, kí ni ó wí lẹ́ẹ̀kan náà, ọ̀rọ̀ náà túṣe ẹ̀, ó gbọ́n lẹ́mìí pé wọ́n á sinna léyìí látọdún ọjọ́ kan, ọjọ́ méjì, ọ̀sẹ̀ kan, ó di oṣù kan, ó di ọdún kan, ó wá di 60. Mo ti rìn jìnnà, mo ti délé tán. Gbólóhùn náà gba nílá káyì. Kí ni ó wí lẹ́ẹ̀kan náà ní inna lillahi wa inna ilayhi raji'un. Túṣe dì. Ìgbà tó sọ gbólóhùn náà, Fudayl ẹ wá ní ìjọ mọ ìtumọ̀ ohun tó sọ, kó ń ṣàlàyé fún. Wọ́n ní man arafa annahu lillahi wa ilayhi raji'un,
falya'lam annahu mawqufun amama Allah. wọ́n ní gbogbo ẹnikẹ́ni tí ó bá mọ̀ dájú láyé pé ọlọ́run ló ní òun, ọ̀dọ̀ ẹ̀ lòun sì padà sí. ìtumọ̀ gbólóhùn náà nù, inna lillahi, àwa tí àwọn ìdájúdájú ta ni wá, ọlọ́run ló ní wá, wa inna ilayhi raji'un, ọ̀dọ̀ láti kí ni wọ́n padà sí. wọ́n ní gbogbo ẹnikẹ́ni tó bá ní ìmọ̀ bẹ́ẹ̀ ẹ yẹ kó mọ̀ mí lẹ́yìn ẹ̀. wọ́n ní falya'lam annahu mawqufun, òun tó ń kó mọ̀ dájú pé bóun ṣe ń lọ yìí o, níjọ́ kan òun ó dùn wájú ọlọ́run. wọ́n tó wá ní man ya'rifu annahu mawquf falya'rifu annahu mas'ulun. gbogbo ẹnikẹ́ni tó bá wá mọ̀ nǹkó òun fẹ́ dún wájú ọlọ́run, kó mọ̀ dájú pé dájúdájú òun fẹ́, ọlọ́run fẹ́ bí òun láwọn ìbéèrè kan tó ń dáhùn nípa ẹ̀. wọ́n ní faman ya'rifu annahu mas'ul falyasta'id jawaban lis-su'al. gbogbo ẹnikẹ́ni tó bá wá mọ̀ pé wọ́n fẹ́ bí òun ní èrè, kọ́ńtà òun kọ́ tọ́jú èsì kalẹ̀ o. kí lè ṣe nǹkan ní tọ́jú kalẹ̀ fún wa sí ti Fudail tó ṣe fún Fáànà. ìgbà tí Fudail tó sọ báyìí lẹ́tí bí ń túmọ̀ ọ̀rọ̀ náà fún ọmọdékùnrin náà, ọmọdékùnrin náà ààrẹ ò wá balẹ̀ mọ́, ó ní famal hila, wọ́n Fudail gbogbo ohun tó sọ ó ti yé mi, nǹkan ti ṣe mí, kí lọ́nà àbáyọ nísìn. òun náà mọ̀ pé òun ti pàdánù ayé dídò òun sọ àsọ́tàn, ó kọjá abẹ́ o, òun ti súnmọ́ náà wọn bá tán. àdébìtàn pé ọdún àwọn àlèhùnmọ̀ tòun láàrin kíni sọ àsán sí kíni sọndís, èyí tó bá lè rí ẹ̀bùn nísìnyí, ọdún ní kàrántà mamúra, sẹ̀kántà mamúra, ọdún ní sọ àsọ́tàn pàpàlẹ̀ mọ́, ilé ti yá. ó ní malhila, kí lọ́nà àbáyọ báyìí ní gbogbo ohun tó ṣẹ́kù lẹ̀. kò tó ìlú wa sọ fún pé ṣe ìgbìyànjú níwọ̀n bá ọjọ́ ṣẹ́ńgì tó wà níwájú ẹ̀ kò fi ṣe dáadáa. tó bá ṣe dáadáa pẹ̀lú ìwọ̀n bá ọjọ́ tó kù níwájú ẹ̀, èyí tó ṣe sẹ́yìn tẹ́lẹ̀ rí tí kò dáa, ọlọ́run parí fún ẹ. ojúlówó wá sí náà ni. ṣùgbọ́n tó bá já sí pé ìwọ̀n bá ọjọ́ tó kù níwájú ẹ̀ tó fẹ́ lò ó fi ṣe aburú, àtèyí tó ti lọ àtèyí tó wà nílẹ̀, ọlọ́run papọ̀ fi béèrè lọ́dọ̀ kíá. kọ́lọ́run kó ṣàmúlẹ̀ nìkan kan wa. lábẹ́ bẹ́ẹ̀ èmi pẹ̀lú ẹ̀, báwo la ti ń ṣayé wa gbà, báwo lásìkò wa mo là ń lò sí, kí la fi ń ṣe. àmọ́ iye àsìkò mọ́ wàláhì, látàsìkò fi ṣe ohun tó bá wù wá. ẹni tó jogo sí ìdìbà náà ṣẹ̀ sí ìpọ̀lùpàṣà Messi nú sí gbogbo gbà, wọ́n fowó fi lọ ra àwòrán Messi. sàtúnṣàlù àmàmàlà ọbẹ̀ lọ́wọ́ bọ́ọ̀lù ní oníbọ́ọ̀lù ní ó ti gbówó jó dẹ́sán ṣírò ọjọ́ tó ti ń wò bọ̀, dẹ́sán fún àvẹ́n owó ni, dẹ́sán fún àvẹ́n owó tó jẹ́ aláàjì ẹgbàá ẹ fi ra iná sí mọ́sálásí, ó pàdánù ni. dẹ́sán fún àvẹ́n ó kó kalẹ̀, ó fi ra pé báwo ni Messi ṣe ń ṣe ẹsẹ̀ gbà, Messi ń di mílíọ̀dẹ́ fi kún gbogbo gbà, wọ́n di kíni lẹ́lẹ̀ ní gbogbo gbà. ọlọ́run kò ṣàmúlẹ̀ nìkan kan wa. aqulu ma tasma'una wa astaghfirullaha li wa lakum. alhamdulillahi rabbil izzati wal jalal, lahul mulkul mutlaq, la ilaha illa anta subhanaka inna kunna minadh dhalimin. أشهد أنه لا رب غيره، وأشهد أن نبينا محمدا عبد الله ورسوله صلوات الله عليه وعلى آله وصحبه أجمعين. أما بعد. nípa ọ̀rọ̀ ìgbà, ẹ kí mi gbọ́ ní kí a tají bí tàbí ba ìgbà àsìkò tàbí bàjẹ́dì. gbogbo yìí ta ṣe sẹ́yìn tẹ́lẹ̀ rí, ẹ ká ronú wọ̀ pé kí ló ń ta fi ga yín, kí ló wọlé fún wa, láti fi ronú pé èyí tó ṣẹ́kù nílẹ̀ kí ló yẹ ká fi ṣe. wọ́n sọ níbẹ̀rẹ̀ ọ̀rọ̀ pé látara ìgbà la fi ń dọ́mọ àlìjánà, bẹ́ẹ̀ náà ni
gbàgbọ́ fi ṣiṣẹ́ rí láfi ń dọmọ náà wọ́n ṣiṣẹ́ aburú àtàrà ìgbà láfi ń di ọmọ kọ́mọ láti fi ń dọmọ rí bá fi ṣe nǹkan rí tó fi ṣe nǹkan burúkú. Ìgbà àti àsìkò ọkọjá ohun tí nǹkan rí ní tàbí ṣeré. Níbo nìyẹn gbọ́n wá mọ valeur iyì àsìkò ìgbà? Àwọn àyè méjì kan tásìkò náà bá tó kò tó ṣeṣe mọ́. Àyè àkọ́kọ́ nígbà tí kò bá wọlé tí ẹ ń pọ̀ kakú torí gbogbo ẹ̀ wọ́n wà clear lẹ́ẹ̀kan náà. Mọ̀lẹ́kà bá wọ bí ṣáà ní sí pé lágbájá ọmọ lágbájá ló kàn ní mọ́sáàsì bí kò sẹ́ni tó lè gbà rẹ̀. Dòtó náà kó kọ́ṣẹ́ bí tíyàn kan kọ́ṣẹ́ láyé wà láyé yóò ṣe ti yọ náà mo fi ọ̀nà máa búra fún yín lásìkò bá tó. Ṣe lásìkò yẹn lẹni tí ń kú mọ́ wá ń ronú jìnnà máa dà àmì tó nìyà. Kí ni mo ṣe láyé mo fẹ́ lọ parí? Gbogbo àwọn aṣẹ́ náà máa ń wá bí ká máa fi hàn kábọ̀n sẹ́yìn máa ń wá pàpàpàpà àwọn mọ̀lẹ́kà ti dúró fẹ́ gbẹ̀mí lè rẹ̀. Ṣẹ̀rẹ́ àgbo yẹn ọmọ èèyàn máa ń sáré mọ ìyàsìkò lẹ́ẹ̀kan náà. Ọmọ èèyàn máa ń fẹ́ pé kí wọ́n lọ́hùn lára díẹ̀ kóhun fi sáré mú un tó ti bàjẹ́ kóhun tún ṣe. Ọlọ́run fèsì pé falan yu'akhkhira Allahu nafsan idha ja'a ajaluha. Ọlọ́run ní báko náà bá ti lù ṣègọ́n kan ò lélẹ́rí ẹ̀ ọlọ́ni. Ṣẹ̀rí àríyàn ọmọ èèyàn mọ̀ ìyàsìkò. Ọ̀gbẹ́ni ọmọ ìyá mi ní Islam kásìkò náà tó sáré ṣiṣẹ́ rẹ̀. Ìyẹn jẹ́ àkọ́kọ́. Ẹlẹ́kẹ̀ẹ́jì ní gbangba kìyàmà. Gbangba kìyàmà gbogbo ẹ ti wà clear. Wọ́n ti ṣàlàyé àyè ẹnì kọ̀ọ̀kan fún pé lágbájá ọmọ lágbájá masiruka ila nar wa anta masiruka ila aljanna. Ìwọ inú náà lọ́rọ̀ ẹ ìwọ àlìjánná ni. Tó bá di ń pọ̀rọ̀ já sí náà ẹ dákun Ọlọ́run wo ló fẹ́ lọ pè mí kó wá sí pé bàbá ìyàwó ló fẹ́ pè ń pé ó ti délẹ̀ o wọ́n lọ́jọ́ yìí wàláhì bàbá àtìyá àtọmọ wọ́n mọ̀ sáfúra wọn ni nípa pọ̀blẹ́mù jọ náà. Yawma yafirru al-mar'u min akhihi ọjọ́ mọ́ ń ka ẹ̀dẹ́ mọ́ ń ti àyà náà ẹ bá débẹ̀ mọ́ dúró yafir ẹ mọ̀ sáfúra yín ẹ̀gbọ́n orí aburú kò lè dúró ọkọ orí ìyàwó ẹ̀ ṣèrí kòkó kan sí mẹ́mọ́ o ti tán títí ẹ fi pàdé ní àlìjánà àbí nínú náà àbí kẹ́ yà kíyà ọmọ lọ́nu náà kókó ọmọ lọ́kì ní àlìjánà àṣìyẹ kò sí kankan mà. Kí ni ó ṣẹlẹ̀? Ọlọ́run kọ́ nílé kulli mri'in minhum yawma idhin sha'nun yughnihi. Wọ́n ní kò bẹ́ẹ̀ mọ̀ nǹkan kan jẹ́ náà ti tó rán. Bàbá ọmọ wa mọ lọ wọ́n fi jẹ́ ikú tèmi o. Ẹ̀kẹ́ fẹ́ yá yín náà. Tó bá ní gbogbo àdàrú pátápátá ọmọ ìyá ọmọ wa sọ pé ní qala rabbi irji'un. Qala rabbi irji'un. Wọ́n lọ́hùn dákun tẹ́mi padà wá sáyé la'alli a'malu salihan fima taraktu. Ó ṣeéṣe tí n bá wáyé kí n ṣiṣẹ́ rẹ̀ létí mọ̀ jẹ́ àrọ̀ fábúrú tó mo ṣe tẹ́lẹ̀ rẹ̀. Ọlọ́ni kálá lọ́wọ́ ni kò lè ṣeéṣe. Innaha kalimatun huwa qailuha. Ọkàn sọ gbólóhùn yẹn kùn ní irọ́ ló fi pa kò sí nǹkan kan bẹ́ẹ̀ á lè dé padà wá sáyé mọ́. Èyí tó ti ṣe ló ti ṣe ihun tó kàn ní kíni nítorí bóyá pé iná àbí kíni àlùjánnà. Kí àwọn táwọn fásitì wa fi ṣe mo á rí pé àsìkò àwa mùsùlùmí lẹ́nu à ń lo àsìkò bí ẹranko bí ẹran mẹ́ẹ̀ ajá àwọn adìẹ bá ṣe ń lo àsìkò nìyẹn. Báwo làwọn ajá máa ń lo àsìkò gbà? Al-aklu wa shurb wa tamattu. Kan jẹ kí wọ́n mu kan bára wọn sùn kó wá bí kan kó nà sí àsìkò dé kó ṣeré lọ kó padà. Ìṣẹ̀mí ayé wa nìyẹn. Àbí bẹ́ẹ̀ kọ́ à ń ṣe ìṣẹ̀mí ayé bí kèfèrí. Kèfèrí ò ní ròrí kan pọ́jọ́ kan wà tó ń fẹ́ ṣe ìrùsẹ̀. Àti owó halal àkópọ̀ àti owó haram àkópọ̀ kó ń sá jẹun kó ń wà lẹ́zì kó ń kọ́lé tó dáa lérí ṣiríṣi lérí ra wọn
gbogbo problem tiẹ̀ ni kó ń gun mọ́tò kó ń waṣọ kó ń jáde kó ń sọ̀rọ̀ kó ń wà lẹ́sìn gbogbo sẹ̀mí ayé nìyẹn tí ó sì máa ń gbé ad-dunya daru faniya ayé ó tán wal akhirah daru al-baqiyah al-qiyamah nǹkan ti lọ láyéláyé ṣùgbọ́n ayé ti tẹ́wọ̀n lọ́rùn ọwọ́ yẹ kálukiyama kó tẹ́wà lọ́rùn káwa yí ìgbésí ayé wọ padà sí kọ̀ǹtẹ̀ àwa ní káwa mùsùlùmí pàápàá jùlọ Yorùbá so mọ́dé rẹ̀ máa ń pa mí lẹ́kún àti kọ́ṣe àwọn ẹni tó yẹ ká kọ́ṣe àwa mú ayé apàtàkì ẹ̀ wọ́n sì ní ayé àwọn máa ń gbé ayé sọ́wọ́ ni tá bá gbé sọ́wọ́ àti mú báyìí wọ́n ní ká tẹ̀ báyìí tó bá bọ́ kó bọ́ ṣùgbọ́n kìyàmọ̀ nǹkan ọ̀yẹ́ máa ń gbé sẹ́mi tó bá gbé sẹ́mi ayé tó tẹ̀ báyìí ló padà wà lọ́wọ́ ẹ̀. ayé bí kọ̀ǹpẹ́ẹ̀lì àmàsíkò lò básìkò jẹ́ ṣẹ̀mí kìí fèrè là ń ṣe ayé wa pàtàkì lẹ́mi wa à ń kọ́lé mọ́lé à ń ralẹ̀ mọ́lẹ̀ à ń ra mọ́tò lérí mọ́tò gbogbo réflexion wa actuellement bá ń ti di milliardaire kárí pé mo kọ́lé 10 lé 15 ilé 40 kìí tó kú láyé kí ló fẹ́ fi ṣé tìkì tàbí wà lìjọ́ náà ni. owó àwọn ìfojì bí kí ni kóun kọ́ mọ́sálásí 20 kóun kọ́ ilé kí ó sì sọ àsán títí kóun tó kú láyé àwọn ọmọ òrukàn kóun kọ́lé fún wọn kóun ṣe ní tọ́pù mọ́gẹ́ tọ́pù mọ́mú tọ́pù dìyàn láyé kóun ṣe kalẹ̀ kò sí àtàsìkò jẹ́ jama ayé nàná zahab bọ́lá ń lọ ikú súnmọ́ o kò pẹ́ wọn má rò pé jeune lòun très jeune non très jeune kọ́ wọ́n bímọ lónìí dínkù lónìí lẹ́ẹ̀kan náà mọ́sùn bí kí ni òun wà bọ́ santé ara náà yá òun ṣe kọ́ òun kọ́ o tí kò bá dé ìfọ́rí ni o díẹ̀ kòun pọ́lọ́run ó tú vis kan bẹ́ẹ̀ kòun ni vis náà ní bọ́sáyẹ̀ mọ́ ẹ ká tún ìgò wa fọ̀ ká tún ọmọlúwa olùdàbí wa ṣe ká tún àsìkò wa ṣeré tó bá ń bẹ níbi iṣẹ́ tó jókòó astaghfirullah wa atubu ilayh ibi iṣẹ́ tó jókòó àsìkò díẹ̀ kan wà alhamdulillahi rabbil alamin bí ọgá tó ń ta àsìkò díẹ̀ kan wà ka suratul fatiha suratul ikhlas la ilaha illa anta subhanaka inni kuntu minadh dhalimin àwọn tó bẹ́ẹ̀ ni kò máa yí kún gbèsè ayé à oríyàn tẹ́bí ń pa wá nǹkan ìlú lóra fowó lẹ̀ máa lọ mọ̀ ṣáájọ ọmọ àsìkò lónìí ẹ̀ tọ́wọ́ á dilẹ̀ ṣú gẹ́gẹ́ sọ fún yín wá lọ gbéra ẹlẹ́rẹ̀ pé kí ni láti àárọ̀ fi dì sí kí ni nǹkan tí mo ṣe tí má kú nísìn kí ni ohun tí mo fẹ́ lọ bá wọn jọ̀rọ̀ wọn wá ó máa ń jẹ́ kí yẹn ríṣẹ́ Allahumma a'izz al-islam wal muslimin wa adhill ash-shirka wal mushrikin wa dammir a'da'aka a'da' ad-din اللهم ربنا أرنا هل لك صدقات تخفى لا يعلمها إلا الله قصص لا تكشف إلا بكتابك حين ترى الله ما أحراك بهذا أن يكبر قدرك عند الله